yà mí lẹ́nu fúnra Yorùbá ó pa mí lẹ́kún fúnra Yorùbá ìran tá a gbàgbọ́ pàwọ́ lajú jù àwa lójú wa lájú ní Nàìjíríà àwa là ń ṣe wọ́nran bíi kíní kòkòrò abẹ́ ọmọdé wọ́nran là ń ṣe àlè handú ọ̀rọ̀ maturely olórí ìṣòro tá a ní ta ló lórí Yorùbá àwọn olóṣèlú ti bàjẹ́. Sheikh Taofeek Akeugbagold mà sọ̀rọ̀ sí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ gbọ́ ohun tí Sheikh Taofeek Akeugbagold sọ o wàláì òdodo ọ̀rọ̀ ni ẹ wo ọ̀rọ̀ lọ́rọ̀ dùn lẹ́nu mi ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ohun tí wọ́n sọ. Yorùbá Ìpìlẹ̀ TV náà ni ó mú wá sí etí ìgbọ́yín ẹ bá wa subscribe ẹ share ẹ má gbàgbé láti tẹ aago pélébé èyí tí ń bẹ lókè yẹn kó lè máa mú yín wá sí oko ìrántí lóòrèkóòrè tí a bá mú ètò wá sí etí ìgbọ́yín ẹ ṣeun ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ ọ̀rọ̀ tí Sheikh Taofeek Akeugbagold sọ ẹ má bá wa ká lọ. a difficult láti mọ̀ta lórí Yorùbá ẹni tí ò bá ti ṣe ní tó favour àwọn olóṣèlú kan bó ṣe lè wò kó lágbára tó wọ́n sọ dẹni ilẹ̀ innal muluka idha dakalu qaryatan afsaduha ọba tó dá àwọn alágbára òṣèlú ọmọ bàgbára wọn bí wọ́n ṣe lò tí wọ́n bá bínú wọ̀lú kan wọ́n sọ alágbára àbẹ̀dọ̀lẹ̀ ìyẹn ni ò já ní ọgbọ́n àgbọ́njù tí ìran Yorùbá ní láàfijọ́ lórí ìran Yorùbá olórí Nàìjíríà dùn ní àárọ̀ tí wọ́n bá fi wá sọ lórí àwọn náà ni wọ́n tó ń control tó láwọn ń fòmù gọ̀ díẹ̀ kún ọgbọ́n wọn ìran Yorùbá ẹja ronú kí ló dé tàn bára wá jà bíi Animal Kingdom George Orwell ló kọ nófù yẹn láyé john Animal Kingdom where might is power níbi tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ dájọ́ ẹni ọba lè fi wo tú fún ara wọn lálágbára ha behave maturely mọ́ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa tí wọ́n dá Yorùbá sílẹ̀ ọgbọ́n náà fi pákéjì Yorùbá ọgbọ́n náà fi gbé Yorùbá kalẹ̀ Yorùbá nìkan ni rántí gbogbo Nàìjíríà ń rí ìjà lólè ẹ̀bí mi ẹni báwo ni ìgbà tí wọ́n dá Nàìjíríà sílẹ̀ ebi northern region western region eastern region bẹ́ẹ̀ ni wọ́n ṣe pín látilẹ̀ bóò ni wọ́n ṣe wá tó fi wá jẹ́ pé lẹ́ni a ní 36 states pẹ̀lú federal capital ó jẹ́ 37 lónìí ńgbà tí wọ́n wá ìran Yorùbá state mẹ́fà péré lọ́tọ̀ sí ìran Yorùbá báwo ni north ṣe tó tiwọn tó fi pé 19 states nígbà tẹ́yìn òkú òní mẹ́fà ẹ multiply 6 by 3 tí ìtòye state ti ń bẹ ní north báwo ni wọ́n ṣe tó ìran Ìgbò àwọn ní state mẹ́rin Niger Delta kún wọn ẹ lọ wo iye state wọn ti lọ bí 9 àti Ìgbò àti Niger Delta wọ́n mọ̀ pínra wọn méjì nítorí kan lè rọ́nà lọ níjọ́ jàbádé ẹgbẹ́ mọ̀ pé ọ̀kan ni àwọn méjèèjì ìran Yorùbá ẹ̀yin lẹ lajú jù ẹ̀yin lẹ ní state tó kéré jù àtẹ̀yìn àtọ̀làjú tẹ́ ẹ ní state méjì ní ẹ já kúrò lára yín tí wọ́n lẹ̀ mọ́ north wọ́n já Kwara kúrò lára yín wọ́n lẹ̀ mọ́ north Kogi àwọn ìran Yàgbà ìran Yorùbá ni wọ́n já kúrò lára yín wọ́n lẹ̀ wọ́n mọ́ north wọ́n tún já àwọn òyìnbó gan já kúrò lára yín ara ọmọ Odùduwà wọ́n lẹ̀ mọ́ Benin Republic ẹ̀sìn lẹ́yìn lajú ìran Yorùbá nílẹ̀ Ìgbò wọ́n mú lára ọ̀kan nú ọmọ Odùduwà Benin ọba of Benin wọ́n mú state Ẹdó wọ́n lẹ̀ mọ́lẹ̀ Ìgbò wọ́n ríru ẹ̀ já kúrò láàrin ilẹ̀ Ìgbò wọ́n ríru ẹ̀ já kúrò láàrin ilẹ̀ Haúsá o báwọn ṣe ń so lórí làwa náà ń so lórí ta ló pín state tó fi pín ti Yorùbá tó wá kéré báyìí títí ọjọ́ ayé wọ́n ńlá ní 6 geopolitical zone ọ̀nà 6 ni wọ́n pín sí tí wọ́n bá ní political zone kọ̀ọ̀kan ọmọ control ẹ mọ̀ pé mẹ́ta ní bẹ́lẹ̀ Haúsá ni tí wọ́n bá ní kẹ́ni kọ̀ọ̀kan ọmọ sàárẹ̀ lọ́dún mẹ́jọ ẹ multiply 8 times 3 ó mì pé kó tó kan ẹ̀yà abòmí tí bí ó ṣe jẹ́nu ọ̀kan bẹ láàrin ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá tó jẹ́ para north náà ni lára geopolitical zone tí wọ́n bá ń control 3.5 tí wọ́n fi méjì 2.5 lẹ̀ fúnlẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá a sì ronú pé bó láti cooperate à ń jà bí ẹni pé àlájú àjẹ́ ń sọ pé àwọn alájú jù kò sí orílẹ̀-èdè tó perfect kò sí society tó perfect kò síbi tán kì í ti ń bára wọn jà pé ìwọ làgbà èmi làgbà dọ̀là ní Scotland ni wọ́n threaten UK pọ̀tí tó tàn táwọn kò lára United Kingdom London bá wọn fà títí wọ́n bẹ lórí ẹ̀dọ̀là wọ́n fi ọpọlọ jà ní wọ́n máa jàjà bí ẹranko tiwa báyìí ká bọ́ orí íńtánẹ́ẹ̀tì ká máa yẹ̀yẹ́ ara wa ká bọ́ orí íńtánẹ́ẹ̀tì ká máa tàṣírí ara wa gbogbo aburú tẹ́ ẹ sọ nípa àrùn kọ̀ọ̀kan sẹ́ẹ̀mọ̀ pé àwọn Haúsá ń bá yín pa ilé ẹjọ́ àwọn Ìgbò ń bá yín pa ilé ẹjọ́ tìjọ́ tíjà ó dé gbogbo ń tẹ́ ẹ sọ yẹn ni wọ́n mọ̀ jù sí yín kọ̀ọ̀kan níjẹ́ wo lẹ gbọ́ ká Haúsá ó sọ tiwọn bẹ́yẹn níjẹ́ wo lẹ gbọ́ kí Ìgbò ó sọ tiwọn bẹ́yẹn kò sí ní tó burú ká bára wa jà tí mo bá ní right mo lè béèrè ẹ pé I have a right aráyé rẹ mi jẹ o
I want my right kò sí ní tó burú bẹ́ẹ̀ àjọ jókòó in a civilized society kí ni evidence tiẹ̀ àmọ́ ńgbà tó jẹ́ pé gbogbo ń tó jẹ́ ìtàn ilẹ̀ Yorùbá ìtàn Haúsá perfect ìtàn Ìgbò wà straight forward ìtàn ilẹ̀ Yorùbá nìkan ni wà straight forward wọ́n tọwọ́ bọ̀ bàbá Awólọ́wọ̀ bó ṣe dáadáa tó nítorí náà tọwọ́ bọ̀ lára ilẹ̀ Yorùbá ló burú jù láàfin lè bára wa rẹ́dọ̀ láọ̀sẹ̀ ìran Yorùbá ẹ jẹ́ á ronú ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run Yorùbá ẹ jẹ́ ká pàwọ́ pọ̀. Àdùnfẹ́ kí la bá fi fẹ́ ṣe tí ó dáa kí la bá fi fẹ́ ṣe tí ó dáa kí la bá fi fẹ́ ṣe tí ó dáa kí la bá fi fẹ́ ṣe tí ó dáa kí la bá fi fẹ́ ṣe tí ó dáa. Tó bá sọ̀rọ̀ brain drain ìran Yorùbá ló affect jù gbogbo àwọn good head good brain brilliant brain nílẹ̀ Yorùbá wọ́n bẹ l'Amẹ́ríkà wọ́n bẹ ní UK wọ́n fọ́n káàkiri ayé ìran Yorùbá àwa la pọ̀jù nílẹ̀ òkèèrè Haúsá tí ń lọ ilẹ̀ òkèèrè wọ́n tó 20% Yorùbá tó fẹ́ jáde Ìgbò tí ń lọ ilẹ̀ òkèèrè wọ́n tó 60% Yorùbá tí ń bẹ ilẹ̀ òkèèrè tẹ́ bá dé lu London ẹ rò pé ilẹ̀ Yorùbá lẹ́wà ni kò síbi tẹ́ wà tẹ́ wọ̀ tẹ́ nírí táwọn yẹn ń sọ èdè Yorùbá kí ló fọ́n wa ká kí ló fà àṣìláwà lalajú jù ọ̀làjú wo ní bẹ lọ́dọ̀ ọ̀ràn Yorùbá tá a lè ṣẹ́tù ìjà láàrin ara wa àfi ká bọ́ sórí afẹ́fẹ́ ká mọ̀ yẹ̀yẹ́ ara wa ìjà ọba Kánò méjèèjì ọba tí ń bẹ́ńbẹ́ ń sìn àtẹni tí wọ́n fi síbẹ̀ nítòsílù tí wọ́n padà yọ bó ṣe le tó ṣé ẹ gbọ́ káwọn Haúsá ọmọ fúnra wọn ṣẹ̀sìn tó báyìí ìran Yorùbá àṣìláwà lalajú sáwà lalajú where's the maturity in us láyé sílùú náà sọ fẹ́ọ́dọ́ lábàdàlà o wọlé sọ̀rọ̀ ta ìdájú wà ló ń sádò wọlé sọ̀rọ̀ ta ìdájú wà ló ń sádò. àfààní ayé ò lè dáa society àwọn èèyàn ò lè mú progress wá ìdájọ́ haluhum sáàdù tó bá tiẹ̀ lè jẹ́ pé àwọn aláìmọ̀kan àwọn òpònú àwọn mọ̀gáfàl àwọn náà ń bọ́ sórí afẹ́fẹ́ tí ń sọ̀sọ́kú sọ̀rọ̀ àrùn tí ò sẹ́ni tí ó kọ́ṣẹ́ wọn hagi be civilized society kí ló ṣe wá aláwọ̀ alájújù àmì ọ̀làjú dà lára Yorùbá ibo lọ̀làjú náà wà géèmù láyé nípìnlẹ̀ ìran Yorùbá Ilé Ifẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí kíndọ̀mù wọn pé ibẹ̀ l'Odùduwà wà Ọ̀yọ́ dé Ọ̀yọ́ fún ní ó fúnlẹ̀ Yorùbá ní shape ó fúnlẹ̀ Yorùbá lórúkọ wọn jagun gbogbo ogun tí wọ́n jà tí wọ́n fi recognize yìí ẹ dárúkọ country kan tí wọ́n recognize lágbàáyé tí ìsepógun ni wọ́n jà wọ́n jagun dalkini látayébáyé UK lẹ́ni ogun ni wọ́n jà tí wọ́n fi gba gbogbo tí wọ́n gbà mára tí wọ́n sọ di country lẹ́ni US lẹ́ni ogun lọ́pọ̀jù nù tí wọ́n jà tí wọ́n fi ní adúrú ilẹ̀ tó pọ̀ tó báyìí gbogbo tílẹ̀ Yorùbá jagun tí wọ́n fi fún wa ní figure tí wọ́n fi fún wa ní recognition gbogbo ẹ̀ lẹ́ti fẹ́ nu yẹ̀yẹ́ tán. يصلون سفادا لا سراب له ولا سراب إذا جهل زاد ولا سراب إذا جهل زاد. olórí àbòsí tó ga jù tóyìnbó ṣe fún Áfíríkà ni pé wọ́n jà wá lólè wọ́n fi tún tí wọ́n ṣe àwọn ní colonize wa àwọn ní fún wa ní independence monarchy system of government wọ́n maintain ẹni Britain jò ní àárọ̀ gbogbo anybody tó lè jẹ́ prime minister yóò lọ gbàṣẹ lọ́wọ́ ọba ni lọ́hùn ọba tí wọ́n ìní gbé sórí òṣèlú àmọ́ tí a introduce sáwọn bí wọ́n mú àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan pé ìjọba gbogbo ayé ìní ẹ̀jẹ̀ ó jẹ́ àwọn ọba wà lábẹ́ ìjọba àmọ́ lọ́dọ̀ tí wọ́n ìjọba wà lábẹ́ ọba ẹ̀wù àbòsí tó ga ní tí wọ́n ń pè ní ìjẹ ọba ìjọba àwọn tí ń bẹ lọ́wọ́ ọba tó bá fi ń control àwọn tá a gbà fún tí wọ́n jẹ́ ìjẹ ọba ní jẹ́ ìjọba àwọn ọba ni wọn bá máa control báwọn gómìnà ṣe ń control yìí àwọn ọba ni wọn bá máa control báwọn president ṣe control yẹn àmọ́ wọ́n gbàgbára yẹn lọ́dọ̀ wọn kò rí bẹ́ẹ̀ láwọn ìlú tó lajú láyé kó jẹ́ pé local government chairman yóò lágbára jọba lọ nínú òfin kò rí bẹ́ẹ̀ láwọn ìlú tó advance láyé wọ́n ṣàbùsí fúnlẹ̀ Yorùbá wọ́n ṣàbùsí fún Nàìjíríà the same òfin tí wọ́n gbé kalẹ̀ lọ́dọ̀ wa ni wọ́n gbé kalẹ̀ nílẹ̀ Haúsá manage tiwọn o wọn jẹ́ kọ́làjú ọba kọ́jọ́ àwọn jẹ́ kò sí ibi tọ́wọ̀ nílùú Kánò bọ́ ọba ti rí fọ́tò Emma Kánò Sanusi lọ́mọ ọba ti rí fọ́tò gómìnà tó rí tààrẹ lọ́mọ rí fọ́tò Emma ọ gbọ́dọ̀ mọ́ respect ọba wọn nílẹ̀ Haúsá tó ọba fẹ́ rọ́nà lọ nílẹ̀ Yorùbá omi ìsanwó làwọn ọba tiwa ẹ̀sọ́ ọ́fíìsì tẹ́wọ̀ tẹ́ ti rí fọ́tò ọba àlùkò kan nílùú rẹ̀ kò sí ní local government chairman nílẹ̀ local government offices nílẹ̀ Haúsá
wọn tó bẹ́ẹ̀ kán mẹ́gbẹ́ fọ́tò ọba wọn sí local government wọn àmọ́ nílẹ̀ Yorùbá àti lajújù àwọn ọba ò jẹ́ nǹkan kan ẹ̀yin lẹ́ ń fẹnu yẹ̀yẹ́ àwọn ọba tẹ́ ẹ̀ fún ní wọn lọ́lọ́pàá wọn ní sójà wọn ní budget wọn ní anything lẹ́mọ̀ á pariwo sẹ́ńtọ́ yẹ ẹja sínú wọn ń jiyàn gbé lu yín ẹ̀ múra sí agbára wo níbẹ̀ lọ́wọ́ àwọn ọba bí wọ́n bá lu ọlọ́pàá àwọn ọbẹ̀ ìjọba ni wọn lágbára láti control sójà wọn ní budget owó kankan tí ń wá pé iye budget báyìí ilẹ̀ bù fáwọn ọba kan fi máa ṣe títì ẹ fún wọn budget báyìí kan fi máa ṣe ná ẹ fún wọn budget báyìí kan fi bọ́ aráàlú kò sínú budget òfin Nàìjíríà gbogbo lọ́sọ̀ àwọn ọba di ọmọ ẹ̀yìn ìjọba dọ́là ìjọba ní pàṣẹ nílẹ̀ Yorùbá wọ́n manage tí wọ́n lé Haúsá tí ẹ máa Sànúsì yẹn ọyọ àwọn náà lẹ́sẹ̀ lẹ̀ síbẹ̀ náà wọ́n sì manage ká nílẹ̀ Yorùbá lọ́rọ̀ ẹ máa Sànúsì àti ọba kejì ló ti ṣẹlẹ̀ ní ẹ ti fọ́ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ìran Yorùbá ẹ jẹ́ àrònú ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run ìfẹ́ ló lọ́run ìfẹ́ ló lọ́run fẹ́ máa Yorùbá jẹ́ ká pọ̀wọ́pọ̀ ká ló fẹ́ o kí la bá fífẹ́ ṣe tí ó dáa 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 kí la bá fífẹ́ ṣe tí ó dáa. mo sọ ọ̀rọ̀ kan fáwọn àfáàlẹ̀ Yorùbá nígbà yẹn ó ń ṣe báyìí o the same thing ní sọ fáwọn ọba náà mo sọ fáwọn àfáà Yorùbá nígbà àwọn kan dìde tí ń yẹ̀yẹ́ gbogbo àwọn àgbààgbà àfáà ló sọ mí dẹni tó jáde tí wọ́n ń dráàgì tí mo ń pariwo pé ẹ̀yin àfáà yòókù ẹ má wo pé wọ́n bú yín ẹ dìde tí wọ́n bá bú àfáà kan tí wọ́n bá mú jẹ gbogbo àfáà yòókù yóò ẹ di pépà blọ́gà ohun ẹ̀yin lè mọ ẹ̀ ní nítumọ̀ mọ́ bí wọ́n ṣe ń bẹ̀rù ẹ̀yin àfáà wọn ní bẹ̀rù yín mọ́ àwọn tí wọ́n dìde ń jọ́ náà lọ́hùn àmọ́ majority ò dìde náà àwọn àgbà àfáà wọ́n ń dúró pé kò kúkú bú èmi wọn àkúkú dọ́dọ̀ tèmi lónìí nǹkan wàláhì mo fi Ọlọ́run búra bíi pépà làwọn àfáà rí lọ́wọ́ àwọn blọ́gà anybody náà lè rọ́lù anytime tí wọ́n sì bìlí pé kò sí ti ọ̀sẹ̀lẹ̀ àwọn àfáà nígbà tá àrùn náà gbogbo àwọn là ń lọ kóòtù pé má bà mí lórúkọ jẹ́ láyé ẹjọ́ òun kò rí bẹ́ẹ̀ ìbẹ̀rù ń bẹ fáwọn àfáà oúnjẹ pati ni àfìgbà wọn sáfù ẹ̀ráǹd ẹ dákọ̀ àfáà tó lóko gidi tí wọn mẹ́nuba torí pé ńjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí iná ni bí ìgbà tí iná ń jó ni bí ìgbà tí iná ń jó bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ń jó gbogbo nẹ́tẹ̀ bá rí tó jó tó gbàmù láti mintesgari sarari láti ibi kíni ọkàn sára wọn para ìní tí bẹ̀rẹ̀ kí ni tí mo sọ débẹ̀ ẹ̀yin ọba alẹ́ Yorùbá oúnjẹ pati ni yóò kárí ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń wòran ni tí wọ́n fi ń yẹ̀yẹ́ Aláàfin wọ́n ń yẹ̀yẹ́ Ọọ̀ni ẹ̀ sì ń wò pé wọn ò bẹ́ mi wí ẹ̀yin náà ń take side ẹ̀ mọ̀ pé wọ́n ń ká kánópì àpọ́nlé kúrò lára ti ń jọba ni ẹ̀yin ló yẹ kí gbogbo yín ó pè pàdé kíá pé tí ọmọ kan bá tún sọ̀rọ̀ yóò gba ìpè lẹ́nu gbogbo ọba alẹ́ Yorùbá tí àbáríjà yìí parí ó dá nkàlùkò dúró láàyè rẹ̀ tó bá jẹ́ pé tó lórí ni nkàlùkò dúró kẹ́nìkan kọ́ mọ́ declare ara rẹ̀ for now tá a fi parí ọ̀rọ̀ yìí ẹ̀yin ló yẹ ká ẹ jáde ẹ̀yin náà wá ń tẹ́ kí sáìdì ẹ̀ mọ̀ pé ti káṣọ àpẹẹlẹ kúrò lórí yín bẹ́yẹn tí wọ́n bá bu Aláàfin tí wọ́n mú jẹ tí wọ́n bú Ọọ̀ni tí wọ́n mú jẹ ó kú ọba tí ò ní dàbí pépà lọ́wọ́ wọn. Allah. ó kú ọba tí ó kù tí ò ní dàbí pépà lọ́wọ́ wọn láwọn àbúbí. Lakilele atamima ya buduli wasana. Lakilele atamima ya buduli wasana. Tí n bá ní kí n sọ̀rọ̀ ọgbọ́n tí ń bẹ lẹ́nu mi tán kémi náà mọ̀ di àwọn alásọ̀tàn àwọn àfáà tí wọ́n ń bẹ nígboro ẹ̀yin Yorùbá ẹ jẹ́ á ronú kí ni safety ìran Yorùbá báyìí o ẹ wò dáadáa gbogbo gbòòrò lẹ Yorùbá àwọn Haúsá ti take over ẹ pẹ̀lú ọ̀kadà tẹ́ bá rí ọlọ́kadà 10 Haúsá 7 ní bẹ láàrin wọn kí lẹ fi safe kí ló fún yín láṣọránsì pé ń jẹ́ ogun bá dé ẹ safe